Ẹ̀yin èèyàn wa, a tún ti dé bí a ṣe ń dé lénìí. Lónìí, ìròyìn nípa LATEEF Adédìméjì àti ìyàwó rẹ̀ tí ẹ mọ̀ sí Mobimpe òun la mú wá fún yín. Ìròyìn yìí kì í ṣe ìròyìn tó múnú ẹni dùn, kì í ṣe ìròyìn tó mórí ẹni yá, ìròyìn tó jẹ́ wípé tí èèyàn bá gbọ́ yóò máa bànújẹ́ ni. Òun ni a mú wá fún yín lénìí, ṣùgbọ́n kí ló ń ṣẹlẹ̀ sí àwọn actor àti actress yìí? Kí ló ń ṣẹlẹ̀ sí àwọn méjèèjì yìí? Kí ló ń ṣẹlẹ̀ sí wọn o? Kò yé wa mọ́ báyìí, kò tiẹ̀ yé wa mọ́ rárá torí wípé púpọ̀ lára àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ sí àwọn actors àti àwọn actresses wa wọ̀nyí òun ni a kò mọ̀, ó ní ò hàn sí wa. Ìdí náà ni mo fi máa ń sọ wípé kí a máa fi wọ́n sí ọkàn nínú àdúrà wa nígbà kọ̀ọ̀kan torí wípé àwọn nǹkan tí wọ́n ń là kọjá kì í ṣe nǹkan tí ó kéré. Lónìí, ìròyìn nípa LATEEF Adédìméjì àti Mobimpe òun la mú wá fún yín. Tí ẹ bá mọ̀ wípé ẹ fẹ́ gbọ́ kókó inú ìwé ìròyìn yìí, ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kí a lè máa fún yín ní kókó inú ìwé ìròyìn yìí kí ẹ lè gbọ́ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ yìí. Tí ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní dì láṣẹ Ìdùmarè. Lónìí, ìròyìn jẹ́ kó yé wa wípé LATEEF Adédìméjì àti ìyàwó rẹ̀ tí a mọ̀ sí Mobimpe wọ́n ti jáde, wọ́n ti sọ̀rọ̀ o. Wọ́n ti sọ̀rọ̀ sórí ìtàkùn ayélujára tí àwọn méjèèjì ní. Wọ́n ti sọ̀rọ̀ níbẹ̀ wípé àwọn nǹkan púpọ̀ ní ojú àwọn ń là kọjá nídìí pé àwọn ò tí ì rọ́mọ bí o. Ó tún fi pẹ̀lú rẹ̀ wípé àìrọ́mọ bí kì í ṣe àìsàn, ó ní Ọlọ́run ọba ló ń fúnni lọ́mọ o. Ó dẹ̀ sọ wípé gbogbo àwọn tí wọ́n pe ìyàwó òun lágàn wípé kí gbogbo wọn kí wọ́n jáwé àgbéjẹ́mọ́wọ́ torí wípé ẹni tí òun bá gbámú tí ó bá pe ìyàwó òun ní àgàn, ó ní òun fi jófin ni. Ìyé rò pé èyí tí LATEEF sọ yìí, ìdí ẹ rò pé ó sọ ju ẹnu rẹ̀ tàbí ẹ ṣáà rò wípé nǹkan tí ó sọ òun ló right? Nǹkan tí bá lérò ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Lónìí, ẹ kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button. Ó dìgbà.